ẹ jẹ́ ká tún lọ sọ́dọ̀ ìyá àbèjì ní ọ̀wọ́n ẹ já dọ́dọ̀ tiẹ̀ náà. ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ ìjà Lizzy Anjorin èyí tó ń lọ́lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin èèyàn kí ni ohun tí ẹ lérò pé ó ń ṣẹlẹ̀ gangan náà nítorí ìjà yìí ó ti kọjá bí a ṣe rò ìjà yìí ti kọjá ibi tí a fi sí o ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ o kí ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí nítorí nínú fídíò yìí lẹ́yìn tí máa gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ̀rọ̀ wípé báwo ni Fúnkẹ́ Akíndélé ṣe máa pe àwọn tí òun bá jà síbi premier movie rẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. ṣé rí tí mi ò bá tètè sọ̀rọ̀ èmi ò mọ ohun tó ń fẹ́ lọ́wọ́ mi ṣé mo bá yín ṣe múvì gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ fẹ́ ya sínímà ṣé mo bá yín ya sínímà àbá sọ wípé mò ń lé yín mi ò bá yín ya sínímà mi ò bá yín ya múvì mo dó sórí ọwọ́ ara mi tí mi ò bá sọ̀rọ̀ báyìí mo ti rí géèmù tó ń gbá Ṣẹ́gun Bántẹ́fá. I saw your post yesterday. You know I said I will come online. Mo máa ṣe show. Ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì. Ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì. Ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n. Gbogbo wa la máa wo Teen Line. Gbogbo wa la dẹ̀ máa wo Everybody Loves Jennifer. Gbogbo wa la máa wo. A wo Everybody Loves Jennifer. A dẹ̀ wo Teen Line. A dẹ̀ ralẹ̀ a raṣọ lọ́wọ́ Lizzy ṣùgbọ́n ẹ jẹ́ ká di òtítọ́ mú ẹ jẹ́ ká di ẹ kò gbọ́ pé ní tíátà mi kú ẹ kò gbọ́ pé aburú ṣe nǹkan ẹlòmíì ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n ẹ jẹ́ ká dọ́dọ̀ ìyá àbèjì mi ọ̀wọ́n gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá ǹjẹ́ ẹ rí mi pẹ̀lú obìnrin. gbogbo orí ní dùnú mọ́ iṣẹ́ àṣelà pẹ̀lú ìsinmi ohun ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ni bá nílé nílẹ̀ níbi tó láàbò tí ò tún lẹ́jọ́ lórí. bàbá ọmọ ìyá àbèjì rèé bàbá ọmọ ẹ̀ rèé. nígbà tẹ́ni wá fún ìyá àbèjì ta ló dúró fún ìyá àbèjì. nígbà tí ẹni wá fún ìyá àbèjì tẹ́ni wá fún ìyá àbèjì àtàwọn Gistlover ta ló dúró fún ìyá àbèjì ta ló dúró fún ìyá àbèjì. ǹjẹ́ rí mi pẹ̀lú ẹni rí ǹjẹ́ rí mi pẹ̀lú ọmọ ẹni rí ǹjẹ́ rí kí n lọ bá ẹni yìí kí n gbé mọ́ra torí mo fẹ́ taṣọ. ǹjẹ́ mo súnmọ́ ọmọ ẹni yìí torí mo fẹ́ taṣọ nígbà tí brọ́dà wa yìí tó lọ fẹ́ yàwó mi nígbà tí brọ́dà wa yìí lọ fẹ́ yàwó mi ta ló rántí àwọn shows tí mo ṣe ta ló rántí nígbà tẹ́ni lọ fẹ́ yàwó mi mo ní láti máa sọ wípé mo fẹ́ kẹ́ ẹ rántí show yẹn ẹ wá wo ohun tí ìyá àbèjì ń ṣe lénìí pẹ̀lú ẹni tó gbé ìhòòhò ọkọ tèmi bàbá ọmọ mi síta ẹni tó ṣe death certificate ẹni tó kọ lẹ́tà tó fi ń kọpó sí ẹ rántí ordinary Twitter lásán wọn ṣe message ẹ rántí nǹkan tí ìyá àbèjì ṣe mélòó nínú yín ló lè gba nǹkan tán ṣe fún mi you can hate me o. But I want you to go and have rethink how these people roll. Ṣé wọ́n gbé ẹnu ìṣó ní last year? Ṣé wọ́n gbé ẹnu ìṣó ní upper year? Wọ́n kọ́kọ́ fi ẹnu ìṣó wọ́n fi destroy so many things. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé wá wọ́n fẹ́ fi promote movies wọn. Ṣé mi fi àwọn méjèèjì promote aṣọ mi? Ṣé mo fi àwọn méjèèjì ṣé mo fi promote gbogbo career mi? ìdí tí mo ṣe ń ṣe show yìí ni wípé àwọn tó ń búlì mi lẹ mix pé mò ń búlì ẹ lọ mú màtíríà kan wá láti ọ̀dọ̀ mi tí mo fi búlì wọn ẹ lọ mú nǹkan ẹyọ kan ṣoṣo wá tí mo fi búlì wọn ṣé gbogbo ohun tí Fúnkẹ́ ṣe gbogbo wọn tí Fúnkẹ́ Akíndélé ṣe ṣé ẹ fẹ́ sọ fọ́kọ mi pé kó má bínú mi àbí fẹ́ sọ fún mi pé kí n má bínú
abẹ́fẹ́ sọ fún Florida pé kó má bínú gbogbo nǹkan tí Mercy Aigbe ṣe ẹ fẹ́ sọ fún Alhaji pé kó má bínú ẹ fẹ́ sọ fún Alhaji pé kó má bínú ẹ fẹ́ sọ fún Florida pé kó má bínú ṣe rí nílé ayé yìí kó tó fara abẹ́rẹ́ gún ọmọlàkejì ẹ kọ́kọ́ bèè lọ́wọ́ rẹ pé ṣẹ́ni ti fara abẹ́rẹ́ gún mi rí àgàgà tó bá wá jẹ́ pé ni tó ti dúró fún ẹ láìmọye ìgbà pé kó má fa abẹ́rẹ́ gún ẹ tó bá fa abẹ́rẹ́ gún wàá rí repercussion wàá rí repercussion ẹ jẹ́ kí n dúró báyìí ẹ má yẹ kí n go deeper because they have movie to produce tábànjà lè kakúkọ ẹ jẹ́ kí n ra dúró báyìí Ọlọ́run á fún wa ní àyè ọ̀rọ̀ in future ẹ má gbàgbé wípé nítorí pọ́n fẹ́ promote fíìmù wọn wá bẹ̀rẹ̀ sí ní gbé ẹni tó gbé nudity ọkọ mi tó ṣe death certificate ọkọ mi ẹni tó kọ letter of authority kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ gbà kí ló dé tẹ ṣe mo imagine iye ẹ̀dá tó ti kú tí ò ní orí ọ̀fẹ́ àti sọ fún ọmọ aráyé ohun tẹ ṣe. Let me tell you something. If you are not a killer, there are some things that you ní bá lọ́wọ́ ẹ̀. Lọ́jọ́ tí mo rí bọ̀dá yìí ọjọ́ tí mo rí bọ̀dá yìí ní inú Lekki phase 1 ní fried àbí ṣe fried chicken àbí kí ni wọ́n pè bẹ́ẹ̀ mo rí bọ̀dá yìí ní eatery kan nígbà wọ́n sì jọ ń fẹ́ra wọn mo kọ́kọ́ fẹ́ kí bọ̀dá yìí later mi ò kí bọ̀dá yìí mọ́ Alhaji wa ní kí amúnínú mo ní tó bá lọ rí fọ́tò mi àti bọ̀dá yẹn tó bá lọ snap wa tó bá ní èmi àti bọ̀dá yẹn ń fẹ́ra wa ó lè hot Fúnkẹ́ Alhaji ní àmúdẹ̀ láìbọ̀ yẹn ronú tí n bá parọ́ kan lọ bèlè bọ̀dá yìí pàdé mi nínú Lekki phase 1 ní eatery ní fried chicken ní Lekki phase 1 bí mo ṣe endure fún yín tó I don't know why you guys are painting me Lizzy jealous Lizzy bully Lizzy lara kí ni mo fẹ́ lára yín fún upbringing èmi àti yín yàtọ̀ focus àti vision tèmi yàtọ̀ tí n bá lára yín ṣé mo mọ̀ bóyá ara yín mo ti máa rí customer tó máa là mí kí ni mo fẹ́ tó bá yẹ pé mo máa ń lára èèyàn I won't go far in business I won't go because àwọn èèyàn tí mo ń tajà fún àwọn tó ní nǹkan téèyàn lè fi envy wọn ni ilé ayé yìí my mother taught me how to be contented perseverance Lizzy ẹ wá ń gbé pé mi ni mò ń bully Lizzy èmi ni mò ń bully Mercy ẹ má yẹ kí n go further ẹ jẹ́ kí n fi tó kulẹ̀ ẹ jẹ́ kí n fi nǹkan kan hàn yín mo rí lọ́dọ̀ Bísí mo rí kan lọ́dọ̀ Bísí mo rí kan lọ́dọ̀ Bísí mo rí kan lọ́dọ̀ Bísí àṣàmẹ́gun ẹ̀mẹ̀jẹ̀ mo rí kan bẹ̀ ṣé tí wàá blọ́ọ̀kù mi ní Bísí ṣé wàá blọ́ọ̀kù mi ní má blọ́ọ̀kù mi ó ga o kí ni kódà kí náà ní tí mo fẹ́ jealous wọn I'm not talking about money Ọlọ́run ti ràn mí lọ́wọ́ ilé ọkọ mo wà mo ti bímọ bí ojú èrú mu lọ àwa náà rí bí forí wá sí ṣọ́ọ̀bù ara mi ni mo ti ń tajà wọ́n ẹ̀tẹ̀ ṣe ń paint ẹ̀ ń búlì mi ẹ̀dẹ̀ ń paint èmi mò ń búlì yín kódà kódà ẹ má ṣe bẹ́ẹ̀ owó máa tán ọmọlúàbí ló máa kú.